ẹ gbọ́ ná báwo ni ẹ̀sùn ìkówójẹ 13 billion naira tí wọ́n fi kan ọ̀gá àgbà ọlọ́pàá nígbà kan olóyè Tafa Balógun báwo ló ṣe jẹ́ gan? Ipa wo ni olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà ipa wo ló kó lórí ọ̀rọ̀ Tafa Balógun tó fi di ẹni tó káwọ́ pọ̀nyìn nílé ẹjọ́? Kí ni ìgbẹ̀yìn ẹ̀sùn tí wọ́n fi kan olóyè Tafa Balógun gan? Ó yá ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wa bí a sì máa ṣe àtúpalẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ fún yín lórí ẹ̀sùn tí wọ́n fi kan olóyè Tafa Balógun nígbà náà. Ó yá o ẹ já lọ sínú ìtàn. Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ wa bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa wò wá. A kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Eléyìí tí a tún mú wá nínú fídíò yìí òun náà ni àtúpalẹ̀ ọ̀rọ̀ lórí ẹ̀sùn ìkówójẹ tí wọ́n fi kan ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá nígbà kan lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn Inspector General of Police Tafa Balógun. Tẹ́ ẹ bá gbàgbé lásìkò tí olóyè Tafa Balógun tó fi wà ní orí àga gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọlọ́pàá, ó ní wọ́n fi ẹ̀sùn owó 13 billion naira wípé ó kówó náà jẹ nígbà tó fi wà ní orí ìṣàkóso gẹ́gẹ́ bí IG ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Nínú oṣù kẹta ọdún 2022 ni Tafa Balógun ló di ọ̀gá àgbà pátápátá fún àwọn ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà, Inspector General of Police, lásìkò tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ fi wà lórí ìṣàkóso gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà nígbà náà. Lọ́dún 2022 ó ní ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà nígbà náà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló buwọ́ lu ìwé ìyànsípò Tafa Balógun láti di ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Lọ́dún 2003 tí ètò ìdìbò àpapọ̀ wáyé, àwọn òǹwòye ètò ìdìbò nígbà náà wọ́n fi ẹ̀sùn kan iléeṣẹ́ ọlọ́pàá lórí bí ètò ìdìbò ìgbà náà bó ṣe lọ, tí kùdìẹ̀kudiẹ tó wáyé nínú ètò ìdìbò ìgbà náà látàrí bí ètò ààbò bó ṣe mẹ́hẹ̀ lásìkò tí ètò ìdìbò ń lọ lọ́wọ́ ní ọdún 2003 yẹn. Lẹ́yìn tí ètò ìdìbò wáyé tán, tí ààrẹ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ti gba agbára ìṣèjọba sáà ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà nígbà náà olóyè Tafa Balógun ó gbé àbọ̀ ìwádìí àti ìtọpinpin rẹ̀ jáde nínú oṣù kẹjọ ọdún 2003 nípa bí àwọn kùdìẹ̀kudiẹ tó wáyé nínú ètò ìdìbò oṣù kẹta ọdún 2003 bí kò ṣe ní wáyé mọ́, àti àwọn ọ̀nà tí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tí yóò fi fìdí múlẹ̀ tí yóò sì dúró rẹ̀. Àkọlé tó fún àbọ̀ ìwádìí rẹ̀ nígbà náà ní Nigeria Electoral Violence and National Security. Nínú àwọn àtúpalẹ̀ rẹ̀ àti ọ̀nà àbáyọ tí ó mú wá nígbà náà ni wípé ó ní kí àtúnṣe kó wà fún káàdì ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àtúnṣe sí ìwé òfin ètò ìdìbò, ìyẹn Electoral Law Reform àti àwọn míì gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ. Lára ìgbìyànjú tí Tafa Balógun tó ṣe lásìkò tó fi wà ní ipò ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní bí ó ṣe àgbékalẹ̀ àwọn ààtò lórí ètò ìpàdé àpapọ̀ àjọ Commonwealth Nation tó wáyé lọ́dún 2004 bí yóò ṣe kẹsẹ̀ járí tí kò ní sí wàhálà àti ìdààmú. Ṣùgbọ́n pẹ̀lú akitiyan àti ìgbìyànjú olóyè Tafa Balógun
kí ìpàdé àpapọ̀ àjọ Commonwealth tí ó wáyé ní ọdún 2004 kó lè kẹsẹ̀ járí dáadáa. Síbẹ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà kò bò lásìkò tí ìpàdé àpapọ̀ àjọ Commonwealth tó fi wáyé lọ́dún 2004. Ọ̀pọ̀ àwọn akọ̀ròyìn ló faragbá tí ọ̀pọ̀ irinṣẹ́ àwọn akọ̀ròyìn tó sì bàjẹ́ àti àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n faragbá nínú ìṣẹ̀lẹ̀ náà. Lẹ́yìn rògbòdìyàn ìdàlúrú ọdún 2004 yẹn, Tafa Balógun ó bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀, ó sì tọrọ àforíjìn pẹ̀lú àdéhùn wípé iléeṣẹ́ ọlọ́pàá máa ṣe ìtọpinpin ìṣẹ̀lẹ̀ náà láti fi ojú gbogbo àwọn ọ̀bàyéjẹ́ tó bá lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà léde kí ìdájọ́ òdodo kó lè wáyé lórí wọn. Lẹ́yìn ìbálòsọ̀rọ̀ àti àdéhùn tí Tafa Balógun ṣe gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn oníwèé ìròyìn wọ́n bá bẹ̀rẹ̀ sí gbé àwọn ìròyìn jáde nípa ẹ̀sùn jẹgúdújẹrá, ìkówó ìlú jẹ tí wọ́n fi kan olóyè Tafa Balógun lẹ́yìn ìpàdé àpapọ̀ àjọ Commonwealth lọ́dún 2004. Wọ́n ní Tafa Balógun ti darí owó ìlú sí àpò ara rẹ̀. Wọ́n ní ó ń gba owó ìbọ̀bẹ́ lọ́wọ́ àwọn ọ̀daràn àti àwọn ẹ̀sùn míì tí wọ́n fi kàn nígbà náà. Nígbà tí ọ̀rọ̀ ẹ̀sùn tí wọ́n fi kan Tafa Balógun tó di ohun tí gbogbo ìlú ti mọ̀, tí àwọn orílẹ̀-èdè àgbáyé kọ̀ọ̀kan tí wọ́n ti ń dá sí i, àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà àti ti àwọn aṣojú-ṣòfin, àwọn náà dá sí ọ̀rọ̀ náà. Wọ́n pe Tafa Balógun láti bi léèrè bí ọ̀rọ̀ náà ṣe jẹ́, láti gbọ́ tẹnu rẹ̀, ṣùgbọ́n Tafa Balógun kò ríbi sá sí. Bákan náà ni àjọ EFCC, ìyẹn Economic and Financial Crime Commission, àwọn náà bá tọwọ́ bọ ọ̀rọ̀ Tafa Balógun. Wọ́n ṣe ìwádìí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Àbọ̀ ìtọpinpin àjọ EFCC ó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni Tafa Balógun ó jí 13 billion naira kó sí àpò ara rẹ̀ nìkan. Ọ̀rọ̀ bá di ọ̀rọ̀ ilé ẹjọ́. Nínú ètò ayẹyẹ kan tó wáyé nílùú Èkó nígbà kan, ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tí olóyè Tafa Balógun tó fi wà gẹ́gẹ́ bí IG nígbà náà, ìyẹn olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, nígbà tí ó ń ṣe àpàtẹnujẹ́wọ́ ohun tí ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Tafa Balógun nígbà náà, ó ní àìmọye ìgbà ó ní òun pé Tafa Balógun tó jẹ́ IG nígbà náà lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án, tí òun sì sọ fún Tafa Balógun wípé kí ó kọ̀wé kó fi ipò rẹ̀ sílẹ̀ kó tó di wípé ọ̀rọ̀ náà yóò di èyí tí ó dé gbangba. Kódà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó sọ nínú ètò yẹn wípé ó ní ọjọ́ kan wà tí ẹni tó jẹ́ alága àjọ EFCC nígbà náà, ìyẹn Ribadu, ó ní ó bá òun pẹ̀lú Tafa Balógun ní ọ́fíìsì, tí òun sì sọ fún Tafa Balógun wípé kó tètè lọ kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n tí olóyè Tafa Balógun tí ó kọ̀ wípé ẹ̀sùn tí wọ́n fi kan òun pé kò rí bẹ́ẹ̀, tí ó sì tún tẹ̀síwájú láti máa kó owó ìlú jẹ nígbà náà. Ó ní ọjọ́ yẹn, ó ní ẹni tó jẹ́ alága EFCC, ìyẹn Ribadu, wípé ó ní òun fẹ́ fi páńpẹ́ òfin mú olóyè Tafa Balógun ní ọ̀dọ̀ òun nínú ọ́fíìsì òun nígbà náà. Ọbásanjọ́ ní gbogbo ìgbìyànjú òun láti má jẹ́ kí olóyè Tafa Balógun kí ó di ẹni tí ó káwọ́ pọ̀nyìn nílé ẹjọ́, ó ní ó já sí pàbó látàrí pé olóyè Tafa Balógun ó kọ̀ láti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí IG nígbà náà. Ní ọjọ́ 4 oṣù kẹrin ọdún 2005, lẹ́yìn atótónu lọ́tùn lósì tí ilé-ẹjọ́ gbọ́, ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà l'Àbújá gbé ìdájọ́ kalẹ̀. Ṣùgbọ́n kí ilé-ẹjọ́ tó gbé ìdájọ́ kalẹ̀,
olóyè Tafa Balógun wọ́n rawọ́rasẹ̀ sí ilé-ẹjọ́ wípé kí ilé-ẹjọ́ jẹ́ kí òun dá owó tí òun jí kó padà fún ilé-ẹjọ́ kí ìjìyà òun kó lè wọn níwọ̀nba. Lẹ́yìn ẹ̀bẹ̀ àti atótónu tí olóyè Tafa Balógun tó ṣe, ilé-ẹjọ́ ní kí Tafa Balógun kó lọ ṣe ẹ̀wọ̀n oṣù 6 ní ọgbà ẹ̀wọ̀n tó wà ní Kùjé nílùú Àbújá. Bó tiẹ̀ jẹ́ pé ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú ní Tafa Balógun ti lo ọ̀pọ̀ nínú àsìkò tó fi jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n. Ọjọ́ 9 oṣù kejì ni Tafa Balógun ló gba ìtúsílẹ̀ kúrò ní ọgbà ẹ̀wọ̀n lẹ́yìn tí ó ti parí ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀. Ó lágbára o. Ṣé wá rí wípé ìtàn ò ní tàn la fi ní ẹjẹ́ àṣàyè rẹ o, torí ìtàn là ń kọ ohun abáṣe lónìí ìtàn ni yóò dà bó bá dọ̀la. Ayé ò sọ nípa mi, ayé ò sọ nípa rẹ, kí wá láyé fẹ́ sọ nípa mi, kí láyé fẹ́ sọ nípa tiẹ̀. Ohun tá a bá gbáyé sí náà ni ayé ò sọ nípa kó wá wa. La fi ní ẹ jẹ́ ká gbáyé ká ṣe rere o, ẹ jẹ́ ká gbáyé ká hùwà rẹ̀, torí pé ìtàn ò ní tàn, ìtàn kò ní tàn o, torí pé ìtàn là ń kọ. Èyí tẹ́nìkan ṣe òun náà ni à ń sọ lónìí. Ó dáa, níbo ni owó tí Tafa Balógun tó dá padà fún ilé-ẹjọ́, níbo lowó náà wà? Kí ni ọ̀rọ̀ tó tẹ̀yìn owó náà yọ? Báwo ni ọ̀rọ̀ náà ṣe kan arábìnrin Farida Wasiri tí ó jẹ́ alága àjọ EFCC lẹ́yìn tí ọkùnrin Ribadu tí ó kúrò nípò, àti Mike Okoro tó gba ìṣàkóso gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọlọ́pàá lọ́wọ́ Tafa Balógun? Báwo ni ọ̀rọ̀ náà ṣe kàn wọ́n gan? Nínú fídíò míì ò ní a ti máa ṣe àtúpalẹ̀ àwọn àlàyé yẹn nínú fídíò míì tí a tún mú wá fún yín lórí ìkànnì yìí. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.